atọ́nà ilẹ̀ Oòduà tó tún jẹ́ gbajúgbajà àgbà olóṣèlú tó sì tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ológun ní ìpínlẹ̀ Ondo àtijọ́ ìyún olóyè Bọ̀dé Ìbíyínká George. Bàbá mà ti sọ̀rọ̀, ó ti tú àṣírí lórí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ táwọn afẹ̀míṣòfò tó ń jí kó ní ìlú Ògbómọ̀ṣọ́. Èèyàn lábúlé méjì kan tí wọ́n ń pè láwòrò ẹ̀ṣẹ́lẹ̀ àti yáwótà tó wà níjọba ìbílẹ̀ Oríire lábẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Bàbá ti sọ̀rọ̀ lórí ẹ̀ ó yìí ti sọ̀rọ̀ lórí àṣírí tí gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tó tú lórí ọ̀rọ̀ ọ̀hún tí bàbá sì ti sọ̀pọ̀ ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn aṣòfin ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà tó ń pè sẹ́nitọ̀ àti olórí oko orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ǹjẹ́ kí ni Bọ̀dé George sọ lórí ìṣẹ̀lẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ tó mì gbogbo Nàìjíríà títì náà? Ẹ rántí pé lẹ́yìn tí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n jí kó ní ìlú Ògbómọ̀ṣọ́ náà tí wọ́n gba òmìnira ìyẹn ìtúsílẹ̀, níṣẹ́ ni gómìnà Ṣèyí Mákindé inú ṣe fídíò níbi tó ti ké sí àjọ àgbáyé ìyẹn United Nations àti àwọn ajàfẹ́tọ̀ọ́mọnìyàn àgbáyé International Human Rights wípé kí wọ́n wá gba òun ò kán wá ṣe ìwádìí ní tó ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́, èyàn bọ́n ṣe jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé àti bọ́n ṣe gbà wọ́n sílẹ̀. Mákindé ní ejò lọ́wọ́ nínú, ó dàpọ̀ lọ́rọ̀ òṣèlú nínú, tó sì ní kí àwọn àjọ àgbáyé kan bóun ṣèwádìí ẹnikẹ́ni tó bá sì mọ̀ pé ó lọ́wọ́ sí ọ̀rọ̀ ọ̀hún kí wọ́n tú àṣírí ẹ̀ síta láì wo irú ẹni bẹ́ẹ̀ bó ṣe lórúkọ tó tàbí irú ipò tí ó wà. Ọ̀rọ̀ ẹ ló di ariwo tí iléeṣẹ́ ààrẹ tó sọ̀pọ̀ ọ̀rọ̀ sí Mákindé wípé ṣé kò ní gbàgbọ́ nínú àwọn ẹ̀ṣọ́ ààbò Nàìjíríà mọ́ ni. Bẹ́ẹ̀ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá ìlàwọn náà sọ̀pọ̀ ọ̀rọ̀ sí Mákindé pé n tó ṣe bí ìgbà kó fẹ́ fi Nàìjíríà sábẹ́ oko ẹrú ni nítorí pé Nàìjíríà kò sí lábẹ́ àjọ àgbáyé. Ṣáà nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú ìwé ìròyìn Daily Independent, olóyè Bọ̀dé George jẹ́ kó di mọ̀ pé òun ò lè bú Ṣèyí Mákindé o. Ó ní nígbà tí Ṣèyí Mákindé tí ò mọ̀ tó fẹ́ ṣe, ó ní inú fi pariwo nígbà tí ó rí pé kò sí ìrànlọ́wọ́ mọ́, inú jẹ́ kó pariwo sí àjọ àgbáyé pé àwọn tó ní ìmọ̀ ìjìnlẹ̀ àti àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tó lè ṣèwádìí nǹkan kí wọ́n bóun fojú aṣebìyàn ní ìpínlẹ̀ ọ̀hún. Bọ̀dé George ó wá sọ̀pọ̀ ọ̀rọ̀ sí àwọn sẹ́nitọ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún pé ọ̀rọ̀ tó lágbára bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ sọ̀dọ̀rọ̀ òṣèlú. Ó ní ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ló ti fi hàn wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ò ṣe dáadáa tó, kò sì ṣe bí bàbá gbogbo ọmọ Nàìjíríà. Ó ní àwọn kan sọ pé yẹ kí Mákindé kó pe Tinubu lórí fóònù tàbí kó ṣàbẹ̀wò sí i gẹ́gẹ́ bí àwọn gómìnà ẹgbẹ́ ṣe máa ṣe bírú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀. Bọ̀dé George ní bí Mósè ò bá lè bókè ó yẹ kókè lọ bá Mósè. Ó ní bí Ṣèyí Mákindé ò bá lè lọ níṣẹ́bí Tinubu tó jẹ́ bàbá Nàìjíríà ó yẹ kóun lè pe Ṣèyí Mákindé nítorí pé ó ju Ṣèyí Mákindé lọ ó sì ní ìrírí jùlọ. Bákan náà ló tún bu ẹnu àtẹ́lu Tinubu. Ó nígbà tó fẹ́ gbé àwọn ìgbìmọ̀ dìde láti ṣàbẹ̀wò sí ìlú Ògbómọ̀ṣọ́ níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀, ó ní dípò kan kọ́kọ́ ṣe àbẹ̀wò sí gómìnà tó ní ìpínlẹ̀, ó ní ṣe ni Tinubu ò jẹ́ kán lọ, wọ́n kàn lọ tààrà sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí àwọn tíṣẹ̀lẹ̀ náà kàn ní wọn àdọ́dọ̀ Mákindé rárá. Bọ̀dé George ní eléyìí ò dáa, ó burú jáì, ó sì kù díẹ̀ káàtó.